كلاما ثم ألهمه الخطابا ويا من رد الوصوف بعد بقدي وكان أبوه يمتحب امتحابا ويا من خص أحمد واصطفاه وأعطوه الرسالة والكتابة وأعطوه الرسالة والكتابة أكرمه أسماه حبيبا وأعتقد شفاعته الرقابة لك الفضل المبين على أتائي منعت به وأجزلت ثوابا جزء الشيخ كمال الدين كل المرامي أمله يا مولى المثابة أمله يا مولى المثابة آمين يا ربي. pẹ̀lú yọ̀dá bàbá wa ọba Ìlọrin àti agbègbè ṣe ìwúlẹ̀ الله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين. آمين. الحمد لله. أي النبي محمد حكي باباوا ومن مرتبة سلكي مسلم سلكي إلوري شيخ إلكتا والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. àfi kíkì kí àwọn bàbá wa balógun àwọn ìlú gbogbo tí ń jẹ́ ìlú ló ti pè. Naam. wọ́n wà ní Gàmbàrí bàbá ń jẹ́ àpẹ́ bàbá Fúlàní bàbá Lájíkòbí bàbá wa Lálánàmú. gbogbo àwọn dáúdù mọ́gàjí ẹ̀yin náà lọ́lọ́run kó wálé lọ́wọ́ o ọlọ́wọ́ bá kí yín o. Àmín. àti aṣojú gómìnà wa Alhaji Abdulrahman Abdulrazak ẹ̀ṣẹ́ aṣojú wọn spíkà wa sí mọ́gbà. ọba yín ṣèjọba náà. Àmín. bàbá wa Alhaji àgbà ń kí yín èmi kí n sọ̀rọ̀ bàbá wa Alhaji àgbà ni bàbá ń kí bàbá SMG àti àwọn làṣojú gómìnà ẹ̀ṣẹ́ o. bẹ́ẹ̀ la kí alága ìjókòó yìí àfáwà samahatu asheikh bàbá wa Justice Harun èyí ò ní jáse mẹ́ ẹ̀yẹ fún yín bárkọ̀ọ́lá sáájú ẹ̀dá. bàbá wa Alhaji àgbà ń kí aṣojú bàbá wa Mudirul Markaz Fadilatu Sheikh Adam Thani ó kọ̀ ọ̀hún tiẹ̀ ti bó ó ti bó kọ̀ ọ̀hún gan mọ́lẹ̀ Sheikh Abdulrazak Adam Thani katarallahu min amthalikum
Àmín. bàbá wa Dáúdù Bàlá wà níjòkólẹ̀ àwọn àfáà wa gbogbo ẹ̀yin àfáà wa ẹ dákun a kí yín púpọ̀ torí àsìkò ni ẹ mọ́ sábà mi gbà bẹ́ẹ̀. alága ètò ńláńlá yìí hijira umatu islamiyya bàbá wa Professor Badmas Lanre àti gbogbo ẹ̀yin elétò àwọn bàbá ń kí yín o. Grand Kadi wa aṣojú wọn níjòkó ni Sama'atu Sheikh Al-Qadi Gere Sharafuddin gbogbo ẹ̀yin àfáàwọ̀ ẹ dákun ẹ gbà bẹ́ẹ̀ torí àsìkò ẹ̀yin ìyá wa ọlọ́run ọba kí yín ẹ rí jòkó ẹ̀ ní àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tún ní kó wa àkí bàbá ọba Ìlọrin pé láàrin ẹ̀sìn sọ́dún yìí wà pẹ̀lú wọn ó lóore fún wọn àti ẹbá mọ̀ ní ìdíláhùn náà ni ká dákun gbogbo ọ̀nà tí kálukú bá mọ́ra rẹ̀ pé òun kù sí ó gbéra kó ń bẹ̀ kó wá darí sí nǹkan mi kó jẹ́ dáadáa àsìkò fún àwọn ọmọ ọlọ́rọ̀ mẹ́ta ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta alákọ̀ọ́kọ́ ìyọlọ́run fi ló tó kálukú náà bá dé bí kálukú àfẹ́ yabùtùlú àdúfẹ́ o. gbogbo tó kúkú náà káàlẹ́ bí kọ́lọ̀ bí ẹ̀rí ṣe ọlọ́mọ́sà bá yín ṣe. ìlọ́pẹ̀ ṣe àmì ìyí nǹkan máa jẹ́ làyín ṣàkárí tó ń láàzí lánàá. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì gbogbo orílẹ̀-èdè yìí mo fẹ́ bá sọ̀rọ̀ pàápàá jùlọ àwọn tí ń darí wa. ọlọ́run ti ní ẹ débẹ̀ ẹnì kò sí. ní débì kan àfẹ́ni ọlọ́run bá kọ́ mọ́ ó kù díẹ̀ kọ́ bọ́ mú ọlọ́run èsè tán ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọlọ́run ní wọ́n kò lè màlú fasayara Allahu amalakum wa rasuluhu wal mu'minun. وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون. gbogbo yín kálukú ọmọ ṣe ń tọ́lọ̀ ń bá yọ̀dá fún tí ó ṣe kó lè mítọ̀ dáadáa torí kálukú ọ̀pọ̀dà dìtàn. فسيرى الله عملكم ورسوله
المؤمنون. a máa ṣàdúrà fẹ́ni ọba wà níjọba lọ ní bàbá wa ṣeéṣe nu a máa kún wọn lẹ́yìn lọ ní torí pé ní al-khuruju ala sulta kẹ́nìkan wà níwájú kọ́ wá dìde kọ́ ọmọ takò ṣẹ̀rí àwọ̀ ọ̀fẹ́ àmọ́ ẹ dákun ẹ di tiwa mẹ́rù o èèyàn ti ń pariwo pọ̀ o a sì mọ̀ pé bẹ́ẹ̀ ṣe gbé kalẹ̀ yìí èèyàn bàbá làwọn kan wà ń bìkan eré wọn ò pé ìwọ náà ń kọ́. قل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون. ẹ̀rí nira tá ń rí yìí ìfọkànsí wa ni pé yọ́ dẹ̀ wá. ìfọkànsí wa ni pé bí à ń ti ń sunkún yóò di ẹ̀rín. láàfin farada. ìfọkànsí wa ni pé bí à ń ti ń ṣe yéé yóò padà wá dìdẹ̀kùn. وسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. àjẹpájánú àrùnkùn pé sọ́bsidì ẹ̀yọ́ àrùnkùn ẹ sì ní bá wa lẹ́ni tí ó wàá mọ̀ gbé kinní káàkiri àgbà àmọ́ ẹ dákun ẹ rántí pẹ́rùkùrù níwá o ẹ rántí àwọn tálíkà tó ṣe pèsè àmúlẹ́ẹ̀lì látòkùtì wàlákin làá amadun wàlílẹ̀ amadin kìdọ̀. bẹ̀rẹ̀ látòkè lọ́hùn pírẹsidẹ́ǹtì wa Bọ́lá Tinubu ọlọ́run ó ṣamọ̀nà wọn ọlọ́run ó tọ́ yín sọ́nà ọlọ́run ó bá yín ṣe àmọ́ ẹ sá dákun ẹ di tiwa mẹ́rù bàbá wa dámọ̀dàmí. àmọ́ yìí ní ìgbà tí ń ṣètò òní ọlọ́wọ́ ṣamọ̀nà yín ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta Ìlọrin ìlú Islam ni ìwà dàpọ̀ ìlú Ìlọrin Emirates tó bá fi lè mú gómìnà kan ní Nàìjíríà yìí Wike tó ní state ìhun ó declare rẹ̀ ní Christian state kò ní padà sí wa lẹ́nu ká sọ pé Ìlọrin Emirate Islamic State. inú àwọn tó wá kóyàn mọ́ra láyé nílùú Ìlọrin jẹ́ kan kọ́dà àwọn àgbàlagbà wa máa ń ṣe é ládùúgbà pé àlejò èrò tó bá wà lọ́rin Ọlọ́run yóò rí ìṣèjọ èyí tó lọ lúmi lọ. àtẹjú àtẹnu àtẹni àgbàfà débi pé kódà bẹ́ẹ̀ ń bá ń bẹ pẹ̀lú wa gbogbo nǹkan láàmú bá yín ṣe. ìfún wa ìmọ̀wẹ̀rẹ̀ léyà wa ìkó kiri kankan rẹ̀ kìí ṣe pé àgọ̀ àbí àìrówó ni kẹ́ tó wọ̀lú láti pẹ̀rẹ̀ léyà. Ìlọrin láti ti ń jẹun láti ń wọṣọ àmọ́ ẹjọ́ máa ṣe pẹ̀lú wọn àwọn bàbá ní ẹ̀fí wọn lẹ̀ kìí ṣe yìí ni kìí ṣe kèfèrí. tọ́ba wa rí bẹ́ẹ̀ alukuranu ní waqatilu awliya pé látòkè alladhina amanu yuqatiluna fi sabilillahi. alladhina amanu yuqatiluna fi sabilillahi walladhina kafaru yuqatiluna fi
سميع الطاعة وقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان إن كيد الشيطان كان ضعيفا. àfẹ́bọ̀ nílọrin bàbá wa Alhaji àgbà ẹ máa gbọ́ ẹ máa kúkẹ́ bẹ́ẹ̀ kọ́ ọlọ́run fìdí òkú Alhaji àgbà sí bẹ́ẹ̀ yẹn ọba sí ń bẹ̀ yọ gbọ́ kẹ́sẹ̀tì bàbá wa ní ẹ rí i pé àjòkó wà sí lànà àfìlúlẹ̀ fáwọn onílùlù kí wọ́n ṣèlú wọn. bí ẹ bá fẹ́ ṣe ẹ̀yọ̀ tí wọ́n àná bàbá wa ní àfìlúlẹ̀ fáwọn onílùú kí wọ́n ṣèlú wọn. kéèyàn lọ gbà bó tilẹ̀ nǹkan tó gbọ́ ẹ bá anábì ṣe ní sùúrù tó yòókù ẹ̀ fa. وقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. àwa ní orí kan nílọrin tó ju lẹ́sẹ̀ kálí mi lọ. الله أكبر. àmọ́ wọ́n ṣe dìfáwù nípa rẹ̀ àmọ́ ṣe dìfáwù nípa rẹ̀. إن كيد الشيطان كان ضعيفا. sọ̀wárí wọ́n ẹ̀ sọ̀rọ̀ ni omi. omi tútù àfa ni mo dà gẹ́gẹ́ bí omi tútù tí ó máa dùn ún mu àmọ́ bá xínà àdá wakọ̀tà bí yẹn bá ti gbómi kaná ó lè jóyàn lọ́wọ́ kó lè ó lè pààyàn tó bá bìkítà tí ó bìkítà tó dára ẹnìkan dìde ó bú ànábì Muhammad صلى الله عليه وسلم. ha Hasan ibn Thabit أكرمك. ló bá ní ìwọ bó ń ṣe Ọlọ́run. هجرت محمدا فأجبت أنه وعند الله في ذاك الجزاء. àjàwùtà Muhammadan ọbú ànábì فأجبت أنه mo fẹ̀mí mi dí yín fèsì. وعند الله في ذاك الجزاء. وعند الله في ذاك الجزاء. ó ti ẹ̀dùn mọ́ mi bàbá òsíndò kó tún wọ́n ní bàbá wọn lọ́rùn. وعند الله وعند الله في ذاك الجزاء. lórí ẹ̀sìn tí ń fọ̀ wọ́n yín gbẹ̀sán ni ọwọ́ ní alá abúlégé àbá. أبلغي أبا سفيان عني مبلغة فقد بناني خفاء. ẹ̀yin àfa mi ẹ̀fẹ́ níjì mi Hasan ibn Thabit lówí alá abúlégé àbá Sufyan àná ẹ lọ sọ fún Abu Sufyan tó gbẹnu sáà nàbì. أبلغ أبا سفيان عني مبلغة فقد بناني خفاء. mú gálígálà bẹ́ẹ̀ mi ṣe fẹ́ tú gálígálà ni pé gálígálà ọ̀wọ́ ń tọ̀hún lọ́rùn. alá abúlé jẹ̀mí alimusirikina àní alá abúlé kí wọ́n lè sọ yìí ká àní. على أبلغ ولا شريك عني مبلغة فقد بناني خفاء. abúlé jẹ̀mí alimusirikina àní ẹ má dán wò black má dán wò. wọ́n ti ń sọ haúsá ńlẹ̀ yìí Gàbàrí ti wọ ìlú yìí gbogbo wọn ti wọ ìlú yìí síwájú èyí tí wọ́n ń wíwù. Yorùbá ń bẹ ńlẹ̀ yìí gbogbo wa mùsùlùmí ni wa à ń ṣe kan náà haúsá ń bẹ ńlẹ̀ yìí Gàbàrí ń bẹ ńlẹ̀ yìí Bàrùbá ń bẹ ńlẹ̀ yìí bẹ́rìbẹ́rì bẹ ńlẹ̀ yìí Fúlàní Ọlọ́run fi so lórí wa wọ́n ń bẹ ńlẹ̀ yìí Núpẹ́ ń bẹ ńlẹ̀ yìí gbogbo wa wá ṣe kan náà má yọjú má gbèrí sí i ológun òbíkítà ló fi tẹrí bomi gbóná. Hasan ibn Thabit ni abuligi Abu Sufyan àní ẹ sọ fún Abu Sufyan. atahaju àbí àfa yìí. atahaju wà látàláwù bí kú bí bẹ́ẹ̀ bá ní ẹ̀tọ́ yẹ̀ wá tẹ̀tọ́ ẹlòmíì mọ́lẹ̀. àfa yìí. Hasan ibn Thabit mọ́ ní yàjú Rasulullahi minkum ẹni ọba bú ànábì lójú yín. bẹ́ẹ̀ bá náwó sànábì tó bú ànábì nù yín. ويمدحه سواء فإن أبي ووالدي
له وعرضي لعرض محمد منكم وقاه. ومن يهدو أمير المسلمين منكم ẹni ọba nagun sọ́tọ̀ náà oṣù bàbá ọba lọ nínú yín. من يهدو أمير المسلمين منكم وينصره ويمنعه سواء. wọ́n yàn sùúrù ọlọ́run fúnra rẹ̀ ò ní fílẹ̀ kódà bẹ́ẹ̀ yẹn bá ràn ń tọ̀hún lọ́wọ́ ẹni ọba bá wọn rẹ̀ ní ọba wọn kan yín. bọ́mọ Emirates kan bá gbéra tọ́lọ̀ gbẹ̀yìn bẹ́bọ jẹ́ tó bá wọn rẹ̀ ní wàláhì wọn bá wọn kan yín. فإن أبي ووالده وعرضي لعرض محمد منكم وقاه. Hasanu ní àbí wàwá àti àwọn tó bí mi iridi Muhammad àfi sọ́ọ̀sì ọlọ́run ni sẹ́ẹ̀rí àwọn àfa wa àti gbogbo tó bí wa a mọ̀ fi ṣe dìfà wulẹ̀ ṣe kàálì mi. فإما تقرضوا أن أعتمرنا. mọ̀ wá jẹ́ bọ́sẹ̀mì rẹ̀ pé mo ọ̀bá jẹ́ ẹsẹ̀ nù lọ́rin ẹ̀kọ́ nísòkò lọ́rin ibẹ̀ náà hùn yín. وكان الفتح وانكشف الغطاء. bẹ́ẹ̀ lórí o. وإلا فاصبروا لجناب يوم. àmọ́ ẹ dákun ìyóhun díjọ́ mi mo fẹ́ lé oró mo fẹ́ ká lé ẹlẹ́họ́rọ́ dìnnà ni ká tó bá. يعين الله فيه من يشاء. ẹ sọ́ra fúnlẹ̀ tẹ́tà ẹ sọ́ra fúnlẹ̀ tẹ́tà sẹ́ẹ̀rí báyìí. وقال الله قد يسرت جندا. awi gbogbo ọ̀nà láfi wí gbogbo ọ̀nà ni bàbá yóò wí nasibul mari la yafutu ìpín kálukú ò ní tayọ ẹ̀. وقال الله قد يسرت جندا من الأنصار قربتها اللقاء. kò sí dákun àfà kò síjà kò sì ní síjà. قال الله. àmọ́ ẹ gbọ́ kálukú ọgbọ́ nísìnyí má gbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́ jẹ́ rántí inú Al-Qur'an pé sáyù zámù lè jámù sayuhu zámù lè jámù wàyúwà lúnà dùbúrà. jama ẹni bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. ẹ dákun am I communicating? kani bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. sayuhu zamu lijamu. wàyúwà lúnà dùbúrà. madala. ẹ dákun afa yìí. níparí. mẹ́sẹ̀jì ẹlẹ́kẹ̀ẹ́tanu kálukó dúró lérí ẹsẹ̀ kò síjà Ìlọrin èjà bí wọn bá gbà yín yà yín máa bọ̀ wádọ̀ mi yóò hun ọ́ ká máa jọ ṣe báwọn ká máa bẹ dáadáa ká máa bẹ dáadáa ká máa bẹ pẹ̀lú ara wa ọ̀dà bófin kan bá ní kálukú ní right kọ́ mọ́ fi tẹ òfin ẹnìkan mọ́lẹ̀ Ìlọrin ò ní dàrú gbogbo àlejò tí ń bẹ lọrin wọn máa rí ṣẹ́jú bomi lọ àgbàríkọ̀ ọlá ìyàsájú ẹ̀dá lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ gbogbo ẹ̀yin ọmọ ìlú ẹ̀ṣẹ́ lórí social media oríṣiríṣi lọ́pọ̀ Sanusi Láfíàjì Dr. Sanusi Láfíàjì ó dúró báyìí àti gbogbo orú yín bẹ́ẹ̀ ẹ máa sọ̀rọ̀ láfúdọ̀fò bẹ́ẹ̀ bá wo ẹ̀yìn pẹ̀lú ògbó ọlọ́mọdésù sábàb ẹ̀kúṣẹ́ bàbá Ọlọ́run ṣeun a ní bàbá ìmáàmù tó wọ́n tí wọ́n ká ìdùn mọ́yàn púpọ̀ wáyà ó zù ní èmi fẹ́ yí padà òun ní wáyà ó zù ní díkìrù lìmùrú àti wà nàdá bẹ́ẹ̀ nà ṣàmáyìn lè hìzà tó ní mùsùtáàkì àbí èmi fẹ́ pé wáyà ó zù ní ṣàjá àti wà nàdá àtàhùzù ní ṣàjá àti wà nàdá ìpè àyàkó ní ìsí akíhun àmà rí parí yín wájú Ọlọ́run sì níjọ́ bàjẹ́ iléeṣẹ́ wà lími ò ní dàrú subhana rabbika. alága gbogbo ti jẹ́ lọ́balọ́ba àtìjọ èyí kọ́ra ẹjọ́ ṣe ṣe é wù àtàwọn bàbá wa lọ́gbọ̀n àgbà àti gbogbo àwọn lóyè tó wà bí àti aṣojú gómìnà wa wọ́n ní ká ṣe bísímìláì náà ṣe ní fún àwọn àbáwá tí wọ́n ṣe wá sí ọlọ́wọ́n sàlékún dáadáa yẹn nísìnyí ayé òsì nísìnyí bọ́lá láhàlúwàlá kù. màá lo àsìkò yìí pé àwọn bàbá wa láti Markaz àwọn